Africa Content TV. Ṣé àti èyí ó pèsè dáadáa kalẹ̀ torí pé àmọ̀ ìgbà tó ní kálukú wa dáadáa torí ẹ̀ náà láàṣì máa ṣe dáadáa ti ṣe rere náà. Lára àwọn èèyàn pàtàkì tí wọ́n ti wọlé sáàrin wa. Ẹ jẹ́ kí n kí ìyá wa Mọ́dásọ́lá Ọládùnjoyè alápẹpẹ wípé wọ́n káàbọ̀. Ìyá wa láti ìlú Òṣogbo. Bákan náà mo kí Kútáǹtì wípé àwọn náà wọ́n káàbọ̀ sáàrin wa. Mo kí Èékánná Ajá wípé àwọn náà wọ́n káàbọ̀ sápá àbíta. Gbogbo àwọn àfáà ṣèyí tí wọ́n ti wà ń bí pátápátá gbogbo wọn la kí. Gbogbo àwọn al-ulama warasatul anbiya àwọn ni wọ́n rọ́lé ànábì Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ọlọ́run dákun járe mi yín lò fún ibi tí ní láàrín àlà. Eléyìí tẹ́mi ó fi kún tí akọ̀wé ìgbìmọ̀ sọ. Gbogbo àwa tá a wà ń bí lónìí. Ká má ṣe rí ẹnikẹ́ni tí kò ní dá sí bá a ṣe fẹ́ immortalize Sisi Quadri. Torí bá méjì kọ́ gbogbo alamọ bí nǹkan ṣe ń lọ ń gbòòrò. Wọ́n ní odidi 30 days ọgbọ̀n ọjọ́ làwọn èèyàn ó sì máa mú kókó tí wọ́n máa jẹ mọ́ínmọ́ín ní Central Mosque kẹ́yìn tó bọ́ èèyàn 100 fọ́jọ́ kan àti ká ló pé minimum of 100 èèyàn fọ́jọ́ kan